í ṣe mi mọ̀ ọ́ ṣe kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi ló fi dá mi sí o bàbá kì í ṣe ẹ má ṣe ni wọ́n ṣe rárá ọmọ ìṣe ṣe agbára mi iṣẹ́ tí ó wù ú. tí o sà ṣé wàá mo sì débi ṣe kẹ́ ẹ lọ dùbúlẹ̀ nù lé ni ẹ mọ́ bínú sà. mi ìwẹ́ dáadáa tẹ́lẹ̀ ìmúra yìí má tún yàtọ̀ kẹ́ àwọn olùwà ń play fún báyìí sìn ṣé Arsenal ni àbí Man U àbí area wo ló ń gbàgbọ́n jẹ́ kí n mọ̀. Arsenal ni síìmù mi Arsenal ni ngbà mi tó bá wọn àlè gba 30 à ń gba 40 mo ń gba 70 80 gangan ni mo ń gbà. 80. ṣé ló fi. ẹ̀yin mélòó lẹ́yìn wà lórí fíìlì ńgbà yẹn. àwa 30 ni. 30. rẹfí torí rẹ bá yí tójú rẹ bá sókùn kò tí ò rí nǹkan kan mọ́ àìsàn mẹ́lòmí akàn fún káàdì ni yóò sì gbọ́n ta ó lè ná káàdì búlù sí àníkọ́lọ́ rẹ̀ ìjókòó ọbẹ̀nsì rẹ̀ nù níjọ́ mo ti wà lórí pápá wọn ọbẹ̀nsì mi rí iwájú ni àfi bí ẹ̀sìn. pálí búlù. pálí búlù fẹ́ntì ọba bẹ́ǹsì tọ́ba ní júrì ìmí lè mọ́ ní júrì kọ́kọ́ ṣàṣìṣe kí wọ́n sì ní kó lọ rẹ̀ ìjókòó. mi ì gbọ́ rí. ya pálí búlù. ok mi ì tiẹ̀ wọ̀ ẹ́ tán ẹ̀wọ́ tó ní 50 cent. sàwa lóòtù lélẹ́yìí. lóòtù. àsìkò ìgbà tó dé làwa ń lò àwọn bá wọn lògbà àtijọ́ àwa gan ti dọmọdé báyìí táyé ìsìn là ń lò báyìí lóòtù ni. ṣé kìí ṣe pé ọmọ tí o ní òun gbé káàkiri ó ti kó sí ẹ lórí àbí. ẹ sà tí sà mi ò dá mọ́ bí èbò níwọ̀nba ìtẹ́ ẹ̀kọ́ mi orí mi ó yàyà pẹ̀lẹ́ èbò ni tí n bá bẹ̀rẹ̀ sí speaking ní olè báyìí mo bẹ̀rẹ̀ sí sparking tí n bá wá sparking tán gbogbo àwọn tí wọ́n wà nulẹ̀ mi wọ́n wá ń béèrè pé mo ti rí èbò ta ni kọ́ mi ta ni tísà mi orí mi gan ti fẹ́ yí. ṣé kò sá. òyìnbó tó ń sọ ẹni ó dà ń pò tí ń mọ̀ jù mí lọ. ilé sì rò bẹ́ẹ̀ o mo rò bẹ́ẹ̀ lọ́sà ẹ mọ́ bínú owó mi yọ ni nǹkan tẹ́ ń kọ́ mi tí màá gbé yọ bẹ́ẹ̀ náà ìkànnì ní dúró orí yóò ní. rubbish ló ń sọ my friend pure rubbish total rubbish rubbish nonsense tí ò ní meaning ló ń sọ my friend. what are you saying? My friend. Look, let's go straight to the point. Nítorí ẹ̀ wá. Are you listening? I say listen. Yes. Nítorí ẹ̀ wá gan ni ká face by. Yes sir. Now, àná a sọ̀rọ̀ nípa alphabet. 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 Okay. Tongue mi ni kò look at my tongue. Ahọ́n. Yes. Fa. Bet. Bet. Best. Anyway, àtúnmú mi bọ̀ ní láì bó ṣe pẹ́ Yes sir. o ní foríyìn fẹ́ mi. Alphabet. 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 Okay. Kò listen sí ti máa ń sọ. You see, ìpètà bá ní màmá èdè Yorùbá nìyẹn. Yes sir. Mama. Mama. Ní what? Oh, ntí òun gbé kiri ló kó sí ẹ lórí àbí. Listen sí mi sí wọn. Yes sir. Màmá. Mama. Mi a mi a. Me a. Mama. 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 M-A-M-A. M-A-M-A. Now you spell dog and dog. Wàá rí pé ó jọra wọn bẹ̀ tó yàtọ̀tọ̀. Yes sir. Dog is ajá. Dog ìyẹn ni wọ́n ń pè ní pẹ́pẹ́yẹ. Èwo ló fẹ́ múnú méjèèjì ajá ni àbí pẹ́pẹ́yẹ? Ajá sir. Tó jẹ́ dog. Spell it. D-U-W-A. No, kí ló ṣe jọra wọn lójú ẹ̀? Pẹ̀lú ohun tó spell jọ sílẹ̀ nsìn kò ní mínì rárá náà. Dog ni mo ní kó dog. You spell dog. 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 Spell it. Spell it. Dog. C-U-T. Oh God. Mi ò rò pé ó fẹ́ serious pẹ̀lú ntànkọ́ ẹ̀. Mo fẹ́ serious sir. Kí ni ìtumọ̀ dog? Dust. Ìtumọ̀ dust ni pé tílẹ̀kùn bá há
kọ́ akéèyàn fẹ́ tì òní jẹ́ dọ́s. Oh, serious? Ó dà ń pẹ́ ò fẹ́ serious rárá. Yes. Ó fẹ́ ṣe kí ni? Ó fẹ́ serious. rárá sá. Excuse me. kí ni ṣe ti sá kí ni àwa bínú wọlé fún mi nígbà tí mi sọ ọmọdé àkọ́ tí ọba yé mi kẹ́ẹ̀sì ṣàlàyé báyìí ni nígbà mi èbò àmọ́ sápá wọn tọ́ ní gan lórí abẹ́ntẹ̀lé mi lásán owó mi mọ̀ ń ṣan. tísà pa mí gan tètè pa mí yà pa mí kí ló dé kí ni mo ká níwèé gan kí lẹ kọ́ mi ọmọ tí mo fẹ́ gan kọ́ mi ìwé jù yìí lọ kí lẹ ti kọ́ njó tí ń kọ́ mi níwèé ni ọkọ mi bá mi bẹ́ẹ̀ bí bọ́bọ́ bòrì àbí ajá bí bàtà ọkọ mi rí gbogbo english tó kọ́ mi náà èèbó wo lọ́wọ́ à ń bẹ̀ èèbó ẹ̀yọ kan láti bí oṣù kan tí mo ti dé yìí èèbó kan náà lọ́kọ́ mi oníṣẹ́tẹ̀sí àti fabulous orun bí mi àbọ̀ kì í ṣe fabulous ló ń bí mi. Papa títọ́ fi ń ṣakọ kiri my friend. ọ̀tẹ̀ lọ́rùn sẹ́fẹ̀ pa mi màmá mi ni. Má dé bímọ, yes. Don't come here again. ilé ẹ̀mọ́ ìjọ lójú oníṣẹ́ àmẹ́jì. Get out! Get out here! What a get out! I get out. ọ̀tá ó sọ ẹ̀ka mímọ́ mi ẹlẹ́ẹ̀lẹ́ bí ẹ̀rẹ́ kí ló dé lórí owó mi tí mo sọ. Sorry, I'm with you. ẹ̀dá náà máa dàbò yìí. Sorry, I'm ọ̀tá tó wà níbi ìṣẹ́ kẹ́kẹ́ tó wà nínú owó wa. àdàbí tí kì bá ṣe pé mi náà ń wá oríire fún ẹ. Get out. Nonsense. Abẹ́. Hi. Baba Sulu is here. Yeah. Okay. Máa padà wá check. All right. Ẹ ṣé gan. Bye. Thank you. Auntie. Yeah. Ẹ má bínú. Màá dẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Ṣé kò le o? No, kò lè rà. Okay, ẹ jókòó. Thank you. Ẹ má bínú. Mo rí pé ọmọdé lèmi náà and a lè bára wa sọ̀rọ̀, right? Nípa relationship ẹ̀yin àti bàbá ni mo fẹ́ sọ. Ṣé ẹ rí pé kò fair ni? Because mo mọ̀ yí pé ẹ lè fẹ́ bàbá yẹn and that man is so crazy about you. Mo sọ pé torí tiyín ló ṣe lé ìyàwó àti àwọn ọmọ jáde and ó yẹ kẹ́ ronú future yín at least màá níbi kan tẹ́ fẹ́ dé. Tẹ́ bá mọ̀ pé ẹ ní bàbá yìí fẹ́ I'm so sorry o ẹ ṣe tètè cut ẹ off. Ṣé mo ti kọjá yìí mi? Ṣé ti sọ nǹkan tẹ́ fẹ́ sọ tán? It's a free world. Nǹkan tó bá wọ anybody ni kò sọ ìwọ̀nfà lẹ́nu. Nǹkan tó bá wọ ẹlẹ́nu gbígbé ẹlẹ́nu rúrùn tí ò fọn inú ẹ̀ for years ló lè máa dà sọ. Nǹkan tí mi mọ̀ ni pé nǹkan tí mò ń ṣe o kò ń ṣe ohun tuntun lábẹ́ ọ̀run. Àwọn kan ti ṣe sẹ́yìn wọ́n dẹ̀ ṣe máa ṣe. Àwọn kan tiẹ̀ tún ṣe worse things ju èmi lọ. So ẹ̀yin lẹ́lẹ́nu yín tẹ̀ ń dátọ́ ẹnu. Ẹ̀yin lẹ́nu yín jò tẹ́ ní sanitary tó wẹ̀ kó fi shock ẹ̀ fún yín. Please, I would love you to take your leave now, please. Can you leave my house, please? Dudes, àti ìṣe fún bàbá ọ̀dà ẹ̀yin ní future kì í ṣe kíní kan ọ̀dẹ̀ wọ́n ní ṣe kò tó ọba lẹ̀ ìyẹn ni máa jókòó tì ìyẹn ni máa jókòó tì mí ní wá bí mo ṣe máa jẹun ṣé mo rán bàbá sùn iṣẹ́ ni tuntun ṣé mo rán níṣẹ́ ni help please. Okay, Mr. DJ, ẹ ṣé gan. Now, gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé gbogbo wa tá wà níbàyí la mọ ìdí tá fi wá sí ìbàyí. Now, mo rí pé láàrin wa ẹ̀ mò ń wo àwọn gorgeously looking handsome guys. And beautiful faces. You know, àti àwọn scintillating tantalizing beautiful damsels láàrin wa ibẹ̀ jẹ́ bá pàṣẹ fún wa. Thank you so much. Now ìdí tá a fi wá sí báyìí ni pé àwa báyàn kan ṣe àjọyọ̀ náà ta ló lè sọ láàrin wa ń bì báyìí you know èjì ẹni tí àwa bá ṣe àjọyọ̀ yìí tó lè sọ fún wa.
ẹ jọ ẹ sọ fún wa. Thank you, sir. Ọjọ́ bí ẹni pé lóòótọ́ ayé pé ó yàngì ní ojú ṣùgbọ́n ọjọ́ orí ẹ̀ bíi 45 sí 50. Olódò ni máa ń yọ olódò lẹ́ni yóò kò lójú rárá. Anyway, ẹ̀yin ẹ fún èmi ní answer. Tí a bá ní kí a fi ojú inú wo ẹni tí ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí lénìí, a máa rí i pé kò lè ju bí 25 lọ, àbí? Ẹgbà. Now, gbogbo wa ti mọ celebrant ṣùgbọ́n officially àwa fẹ́ mú wá sí gathering wa yìí. Partner mi ẹ jẹ́ bá mi introduce celebrant wá sí ibà. Thank you very much, my partner. Yeah. Orúkọ tèmi ni Ìbùkúnolúwa Ọ̀rọ̀pọ̀. Ẹ ṣé. So, màá introduce celebrant wá sí yín. Ọ̀rọ̀ àdúmàdán. Ọmọge tó rẹwà yín. Orúkọ ẹ̀ ní Kíkẹ́ lọ́mọ Àjọkẹ́ Adé, ẹ bá mi fún látẹ̀wọ́. Ẹ jọ̀ọ́ kí celebrant tó wọlé mo rí àwọn honorable kan tó ń bọ̀ nsìn àwọn èèyàn jankan àwọn èèyàn pàtàkì tó fẹ́ wọ nílé so ẹ jẹ́ kí a kọ́kọ́ usher wọn in náà kí a yẹ wọn sí kó tó di pé celebrant wọlé ẹ wọlé sà. Your Excellency. Ẹ káàbọ̀ sà. ẹ kú dídí ẹ ṣe gan. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ yeah thank you so much. Okay nísìnyí tí a ti yẹ wọn sí kí celebrant kí wọ́n wá wọlé àbí tó má dẹ̀ ti ń wọlé. Kọ́ máa kí àwọn àlejò wa ní. all right now hit me. Okay, hit me. Okay, Mr. DJ, thank you so much. Ẹ má worry, ẹ farabalẹ̀, a ṣe bẹ̀rẹ̀ ni, amẹ́yẹ bọ̀lápò ni, ṣẹ́rí, a máa jó láti alẹ́ títí wọ àárọ̀ ọ̀la. Ẹ pàtẹ́wọ́, tí mọ́mí go bá call, àtúnṣe kí ni? Continue, ó lọ bẹ́ẹ̀. So now, nísìnyí, a ń láti pe celebrant kí ó wá gé àkàrà òyìnbó. wá ẹ máa mi ẹ jókòó náà jàre wá ọ̀gá ni kí ló ṣe tó jábọ̀ tó kàn jábọ̀ dá mi lóhùn ìwé ẹ̀kọ́ ló mọ̀ ọ́ sọ ni wá ọgbẹ́ ìwò ṣe wù mí wo ẹ̀mí èèyàn gbé tí báyìí ni mo lè pààyàn kẹ́mi ẹ̀ máa báǹsì báyìí kò jọ mí lójú o ti gbọ́ kó fara balẹ̀. ẹ má bínú sà. ẹ wò ẹyin tiwa èmi láyìn mo rẹ̀ kó yín jẹ òṣè gẹ̀ẹ́t bàbá olóyè wa ń bí godfather of the day wàá pé wọn jáde kó ṣe kiri kó bá wọn tiwa sọ̀rọ̀ wọn fẹ́ gbóhùn lẹ́nu wọn. ìyá ẹ má bínú ọ̀dẹ̀ yín pẹ̀kọ́ ló mọ̀ ọ́ sọ màámi ẹ bá wọn sọ̀rọ̀ o bí ti láyé o. wálé. ok ẹ jẹ́ kí àwọn bàbá olóyè wa bọ́ ṣe sọ kí wọ́n wá fún wa ní ọ̀rọ̀ ìyànjú. ẹ kú ọ̀nà ọjà àwọn àlàkùn ọgbà ìpèlè tó rọ ní orí ìlú ọjà. ẹ gbọ́rọ̀ ọtún rọ mi lẹ ẹ lè rọ mi là. màmá gbẹ́sẹ̀ bó ṣe mú ẹni ò fakọ́ sí ìgbẹ́lẹ́gbẹ̀ẹ́ dùn ẹgbẹ́ òde omi dẹ́mọ ni níjọ. Good evening, good afternoon, ladies and gentlemen. It's my sensor to communicate or vibration or clapperboard. Before I communicate, son, it's a teaser, it's a lecturer, and brain boss here. Gbogbo ètí mo sọ yìí, ǹjẹ́ mo yẹ̀ wéwò? Brain boss wà bí téèyàn gbọ́dọ̀ ní. Òun ni mo ní ni mo fi ní education tó fi jẹ́ nonsense. Èkìlá àbúrú bẹ̀rẹ̀ ọkọ̀ ọ̀tàtẹ̀wọ́ káàdàgbọ́ ìbò. Fún ọ̀mà ní ẹ̀yìn tí ẹ̀ gbọ́ èèbò, English tí mo sọ yìí, and vernacular,
tí mo spoke yìí later or sooner I spoke I spark I vibrate. ẹ máa jẹ́ wọ́n mọ̀ ẹ kí láti fún kẹ̀. sẹ́ẹ̀rí àkàrà ìbò tó wà níbí it's a mistake. ó yẹ ká lọ ṣoṣù ni kí wọ́n ṣe àkàrà iléepo rẹ́dẹ́rẹ́dẹ́ kí wọ́n ṣú lágàṣù. ẹni tí ó jẹ búrẹ́dì ẹni tí ó mu gàrí ẹni tí ó sàn tí ẹ jẹ àámu àgbàdùn ẹ àbáyé ti dáyé alákọ̀wé la ṣe break síbí láì ṣe breakfast. ẹ bá pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ ṣe gan sa. tálẹ̀ bá mi. no pé kẹ̀sì lọ jókòó náà. sẹ́ẹ̀rí wọn ìpọ̀ òun má gògó lẹ́nu ẹni tí ó lè mí ń bí àfẹ́tọ́ bàbá mi náwó owó mi mọ́ náà wọ́n lọ́rọ̀ kan ń gbé mi lọ́kàn gbé mi nínú. kẹ́nìkan ṣiṣẹ́ kẹ́nìkan máa jẹ́ sábẹ́sọ̀ gúdògójì bọ́ mi lọ́wọ́ mi ò lè má sì gbà. láyé ẹlẹ́dàá yàjọra ẹ̀rí jẹ́ ẹlẹ́dàá yàjọra ẹ̀rí jẹ́. ẹ̀sà ṣe rí a fẹ́ kí sẹ́nìbà kọ́kọ́ gá àkàrà òyìnbó yẹn ni lẹ́yìn yẹn ẹ̀ sì wá bá wa sọ̀rọ̀ ẹ̀ wá fún wa lọ́rọ̀ ìyànjú tó yẹ kẹ́ fún wa ìyànjú yẹn níta. ẹ̀dẹ̀ wo ọmọ yàjọra orí ẹ̀kọ́ kà sílẹ̀ ìṣòro lórí ìjókòó. ọmọ mi lọ sọ̀rọ̀ ó lè pààyàn bí. ẹ bá bá àpàtà fún ọ. ẹ ṣe kọsà. Okay, well, celebrant ẹ jọ̀ọ́ ẹ wá bá a gbé àkàrà òyìnbó. ẹ tẹ́ súnmọ́ wọn ẹ fara nù ọlọ́jọ́ bí èlì ẹ dáadọ́ mọ̀. Now lẹ́yìn tí bá ka mẹ́ta tán a wò bóyá ọlọ́jọ́ bí máa fast enough pẹ̀lú counting mi. Okay o 1 2 2.5 ó ti fẹ́ gé 3. Okay, hit me. Send it come to the center. Come on back. Hey, sorry. Igi àbẹ̀tà igi tọmọ àbẹ̀ àjàlá jaginogi àjàlá chọlọchọlọ àjàlá chọlọchọlọ jaginogi àjàlá chọlọchọlọ o àjàlá chọlọchọlọ àjàlá jaginogi àjàlá chọlọchọlọ tómi tó la tẹtẹrẹ bùtì àbújangari bọ́ndì àpàlà bizọ́ndẹ̀ nkẹ́lẹ́jì fanúbayántàsì ẹ̀yin ìyá mi òṣòròǹgà apanimọ̀ agun olókì kí òru ọ̀gàlàntà ojú tó lé ojú tó kò ìyá mi ọ̀gbàgà nìyẹn àánú ojú èjì àtọ́ ojú ìbẹ̀rù èjì àtẹjò mọ́lẹ̀ pẹ̀lẹ́ o arákùnrin. Yes sir. àwọn ọ̀rùnmọ̀lẹ̀ tí mò ń bá sọ̀rọ̀ nù ọ̀rùnmọ̀lẹ̀ póríṣiríṣi sọ̀rọ̀ àwọn tí mò ń bá sọ̀rọ̀ àwọn ọ̀rùnmọ̀lẹ̀ tápà ni àwọn ọ̀gbọ́ Yorùbá. arákùnrin orówó ná owó ń bẹ lọ́rẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọgbàjúmọ̀ ọgbàyè kò sí tó fẹ́ tó rí. bẹ́ẹ̀ ni sà. kò sí tó fẹ́ jẹ tó rí jẹ. bẹ́ẹ̀ ni. àmọ́ láti jẹ́ o ti lówó yìí ọ̀ ń fa kinní kan tọwọ́ rẹ ò tó bọ́wọ́ ẹ bá ti fẹ́ tó yọ tàdí mọ́yìn fún ọ yóò sún mọ́yìn ọwọ́ anágànàgà títí ọwọ́ rẹ ò tó. bẹ́ẹ̀ni sà. àròlé àdúgbò ti gé parun àti ìlú àti bọ́ńtà gàràdì ọmọ inú odi òní kúsẹ́yìn odi ilé lábọ̀ yé bọ̀ sí aláàárẹ̀ òní ráyà rà bàbá domi àgbàjáde ni ntọ́ ń wá tí ò tó ọlọ́run fẹ́ẹ́ nu ara rẹ̀ ṣàlàyé kí n gbọ́ kí ló ń lé tọwọ́ rẹ̀ ò tí tó. ẹ káàbọ̀ bá mi. yé o. ààrẹ rí inú ròdì ní lóòótọ́. yóò ní mara ọkàn. bẹ́ẹ̀ yẹn bá jalè ní South Africa ọwọ́ kan lẹ́mú ńlẹ̀ yìí.
inú mi dùn ọkàn mi balẹ̀ ibi tí mo dé bí ẹ ṣe sọ̀rọ̀ yín náà mo bá yín ọmọbìnrin kan mọ̀ ni òní ń dà mí láàmú ní dalẹ̀ ayé mi láàmú ọmọ náà da ìfẹ́ dẹ̀ lu èmi pẹ̀lú rẹ̀ pọ̀ mo fowó bá lò mo faṣọ bá lò ó mú mi lọ sí bùsíìkì débi wípé kò sí nǹkan tí ì ṣe tán gbogbo ìgbésí ayé mi ò mú gbélé lọ́wọ́ àmọ́ àbálò àbábọ̀ ó dẹ̀ bẹ́ẹ̀ pọ́ fẹ́ dà mí sípò rò mo wá fẹ́ kẹ́ ẹ̀ ṣàánú mi kẹ́ ẹ̀ gbà mí lọ́wọ́ rẹ̀ kọ́mọ́ lè lọ kífẹ̀ tó sá lọ kífẹ̀ náà tún sá padà wá. ó sì máa rìn àwọn tó tọ́ ọ sọ́nà wọn tọ́ ọ rè máa gbọ́ arákùnrin ọmọbìnrin tó lọ́n fẹ́ yìí ni ọ̀sọ́rọ̀ adélébọ̀ ni àbí adélébọ̀ abọ́lọ́mọge. Báàmì ẹbí Fálérè kọ́ da yín lóhùn. Ọ̀dọ̀ rẹ ni kò wá ọ̀gbọ́dọ̀ yókò mọ́mọ́ ṣé bí wọ́n lọ́n fẹ́ obìnrin. Sisi ni. Sisi ni. Omidan ni. Sisi ni ìwọ náà fẹ́ ìwọ tó dàgbà tó báyìí ọmọ kò ti gbó òun fẹ́ Sisi ọ̀tẹ́ nídìí ẹ̀wọ́n àdùnkò yóò fẹ́ ọ tó náà rí sí àwọn sáìsì tiẹ̀ nígboro. Ṣé mo gbó ni. Kì í ṣe pé mo fẹ́ sọ pé o gbó àwọn ọ̀dànù bíi omi inú àgbọn ńṣe ọ̀nká kò bí lálọ́mbà tí náà mú. Mo tún jọ rọ́bà. ọwá kóbó bí aṣọ wáìtì téèyàn lò ráàkì tó ti fẹ́ gbó tí wọ́n fọ̀ tí ọmọ okóbó bó ṣe rí nù. Kìnìún jẹ bẹ́ẹ̀. Nǹkan kára ó sún kì í bí ẹ̀dùn. Ìrọ̀lá tó wà yàrá tún fún mi rí owó lórí rẹ̀. Mo gbọ́. Sọ̀rọ̀ mi ti yọ. Àmọ́ irú ọmọ tí ń ṣe báwọn ọgbọ́n wò la lè dá sí. Ọgbọ́n bẹ tá a dá sí. Ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ nga apanimọ̀ agun olókìkí òru ọ̀gàlàntà ojú tó lé ojú tó kò ìyá mi ọ̀gbàgà nìyẹn àánú ojú èjì àtọ́ bojú ìbẹ̀rù ejò èjì àtẹjò mọ́lẹ̀ ọ̀wọ́ kókó la fi woge òwòsàn la fi wà ṣé ká ṣe bá arákùnrin ṣé yọ jẹ fún. arákùnrin yóò sórí rẹ̀ forí balẹ̀ fáwọn òrìṣà forí balẹ̀ fún ọmọlẹ̀ rí forí balẹ̀ fún kí ló mọ̀lẹ̀ ó gbé ọ wọ́n ní ká ṣe fún ọ forí balẹ̀ ọ ṣe ọ̀kárí ọ jókòó sọ̀rọ̀ mi ti yọ tiẹ̀ ti dáa wọ́n ní ká ṣe fún ọ sọ wá ní dáṣe fún ọ yìí àti kí àwọn ọmọlẹ̀ ni wọ́n fún ọ máa fi pa ojú ni tó bá ti wá fi pa ojú láàárọ̀ kùtùkùtù ọ lọ jí bá obìnrin yìí nílé tó bá ti rí ọ báyìí yóò tòrò mọ́ ọ ni nígbà tí ìrà bá tòrò mọ́ ṣúgà àmọ́ bá ti á tòrò mọ́ ọ báyìí ti ń pè ọ fúnra rẹ̀ ìwọ náà má jẹ́ ọpẹ́ mọ́jọ jìnnà mú òkà àfẹ́ ti bọ̀ lọ́wọ́ kẹfẹ́ ara yín kẹsì gbéyàwó so ti gbọ́ láti bẹ̀ lọ aroma stanley. tí n bá ti ṣe gábéjì fún kò sí wàhálà. ìwà ọ̀sìn gangan. sàbó ológun ṣe ní ọ̀sán ni o àti kí ni wàá mẹ́kọ̀ọ́ fi kunjú láàárọ̀ la ọjọ́ bó ṣe jẹ́. ọwọ́ alẹ́ ìwọ rẹ̀ ni wípé ẹni tó o fẹ́ lò fún gangan ń lọ gbọ́dọ̀ fi jírí láàárọ̀ o. ìdájí lèmi náà lọ bẹ. wọ́n fi wojú ẹlòmíì o bọ́ bá fi wojú ẹlòmíì yóò di ìyàwó rẹ̀ bọ́ọ̀ fẹ́fẹ́ yọ́mọ lé ọ káàkiri o. Ọlọ́run ní jẹ́. mọ́ bó ìyàwó láńlọ́ọ̀dù o. mi ò ní ṣe. ọjà bó ṣe jẹ́. ẹ ṣe gàṣà. wá o fi ń irun mọ́lẹ̀ lówó ni. sọ́tún gbowó. àwọn gbowó èmi ni mi gbowó èmi ò mọ́wó ná tèmi ná àrò mọ́ èyí ni mi ṣùgbọ́n irun mọ́lẹ̀ gbowó irun mọ́lẹ̀ gbà bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ bá mi sọ. pé kí ni. ẹ dákun ìyá mi. kò sáyé ẹ oògùn tó mú lọ wọn gbà lọdẹ kó tó lọ lọdàn wọn yà sòkòtò mọ́ ń di fún àwọn irúnmọlẹ̀ lówó èmi yìí náwó irúnmọlẹ̀ ní náwó èmi ò ní nǹkan fowó ṣe àwọn anífowó ṣe ní irúnmọlẹ̀ èmi dundun arégbè má yé ọkàrí oògùn náà jẹ fún ọ yóò ṣe fún ọ má fi wo ẹlòmíì o o ní o fi wo má fi wo ìyàwó ọba o má fi wo ìyàwó ọba o lápapá ojú ọ̀run ní kó kó ọ̀pọ̀ àgbàrá látọ̀nà kẹtí lè rí eré. ní báyìí tí àwọn alága wa àti àwọn èèyàn pàtàkì tí wọ́n ti jókòó a máa pe ọkọ àti ìyàwó kí wọ́n jáde wá yan màá fẹ́ kí àwọn olórin wa the Pain and Pleasure Band kí wọ́n bá fi orin kọ́ wá fi gbé wọn jáde ẹ bá fún wọn látẹ̀wọ́. Ọdúnlọ́jọ́ ìyàwó kọ̀ọ̀kan ìyàwó àrùn. Onílọ́jọ́ ìyàwó sẹ́ kọ̀ọ̀kan ìyàwó máa bọ̀. Orí ìyàwó báwa lè ọ̀rọ̀ ìyàwó àtúnbẹ̀. Ẹ̀sà ìyàwó.
sọ̀dá. Ìmọ̀ràn mi sí wọ ìyàwó ni wípé kíkẹ́ ò ìmọ̀ràn mi sí wọ ìyàwó ni wípé kò ṣọ́ra tọ́wọ́ àbójú fẹ́ ní mámọ̀ fọkàn fẹ́ ní ìmọ̀ràn mi sí wọ. Síkúrẹ́ àlámọ̀lá tí mò ń ṣe pàtí tí mò ń jó ní mùkúlùmù kẹ̀kẹ́ dájúdájú bàbá tó ṣe nǹkan fún mi nǹkan ayọ̀ ló ṣe fún mi mo mọ̀ pé bùtí èrè lọkọ̀ mi ó gùn lẹ́sìn kí làgó wí náà. Aago 4 wọn ò tún súnmọ́ wọn ò jí débẹ̀ ń dájí ni tó yẹ pé tí ọba kọ́kọ́ jí báyìí èmi ni ó kọ́kọ́ jí rí. Tani. Bàbá. Bàbá ẹ̀ ni. Bàbá. Àǹtí ẹ̀ mo fẹ́ rí kése wọ. Kí ló ṣe yín lójú? Ẹ̀gbọ́n rẹ̀ mo fẹ́ rí iṣẹ́. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Kò sí Kí ló ṣe yín lójú kí ló dé tẹ̀ ń dojú bolẹ̀? Kò sí nǹkan kan mi kàn fẹ́ rí ọ ni. Ẹ súnlé láàárọ̀ yìí ni. Jẹ́rìí síta rẹ̀ sẹ́. Ẹ máa fi fáìn sí láàárọ̀ yìí. Àjẹ́rìí síta rẹ̀. Sìstá mi lẹ fẹ́ rí. Mo dáràn síta rẹ̀ mo fẹ́ rí. Ló dà kó dúró. Mo ń bọ̀. Alákòóbá olórí burúkú àti rẹ̀ mo wá ọ̀nà ẹ̀yọ̀ ojú. Bóyá tí kí yóò sì tó ni. Bàbá dúdú kan báyìí tó máa ń wáyé wáyé. Ó wà ń ta ìjáfara léwu o. Sọ fún pé mi ò sí ara o. Bàbá yẹn lè lọ kú síta o. A ní ẹ máa bọ̀ ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ló dé? Singapore. Kí ló ṣe ń bí? Ẹ́? Yóò Singapore. Are you alright? Irọ́. Are you sick in the head or something? Oh, yeah. Is he alright? I don't know. Wọlé. Kí ló dé kí lè wá? Bọ́nà mo wá mo súnlé ìwọ mo wá. Níjọ́ àti ṣe bá dìde ìta àti ṣe bá dìde ìta bá àtijọ́ náà ni mi ò ti rí ọ. Èmu mo sì sọ fún gbogbo àwọn èèyàn pé mi àti ẹ̀ ń gbà tó ti fún mi lọ́jọ́. Mo sọ fún ọ pé a fẹ́ ṣe gábéèjì. Fóòmù tẹliwáyà kò ní sórí àná. Mo busy iṣẹ́ ló fà. Oh, yeah. Ẹ wo bẹ́ ṣe di. Ṣé bí mo ṣe kọ́ yín kẹ́ máa wọṣọ rẹ̀? Ṣé yóò bí ga? Even ṣé bí mo ṣe tó fún yín rẹ̀? Ta ló ní kẹ́ lọ́wọ́ 50 cents? Ṣé 50 cents exist ni? G-unit ni. Ẹ lọ ra pàǹdà sọ́run. Kí ló dé òtútù mú yín in the snow? Kí lè tẹ́ Ọlọ́run náà ní gbogbo múra tí mo mú. Kí lè tẹ́ Ọlọ́run kí gbogbo nǹkan lè jọra wọn. Kí gbogbo nǹkan lè jọra wọn náà ní. Ó dà pẹ̀lẹ́ kí ló dé? Kíkan lè jọra wọn náà ní gbogbo ẹ̀. Olórí bùtà lọ rè bá tí mo wá bọ́ ọ sí. Kí lọ já sí? Ògbó náà lọ já sí. Pẹ̀lẹ́ ọkọ mi. Ìjọ tá ti ṣe bá dìde wá, tá ti ṣe bá dìde ìta níbi òtírí ọtí gbọ́ kankan. Aṣọ fẹ́ kí mọ́mì mi gbọ́ ni. Kí á ká mi mọ́ bí náà lọ́dà. Má lọ o. Kí bàbá rẹ̀ gan ó jí látọ̀hún. Kí á sọ wá pọ̀. Okay, jọ̀ọ́ ọkọ mi má bínú. Wá tọrọ mi o. Wá tọrọ mi o. Sweetheart, mustard. Mo kọ́ tó máa ṣe fún mi sí. Wà á lọlé, wà á lọ bá mi ṣe ẹja ìkẹ́kẹ̀rẹ̀ àti ọ̀bọ̀kún. Àwa ṣe rice wà dídòdò sí, màá wá jẹun. Ṣé o ti bá jẹ tán? Kí nìyẹn? Èmi ni màá fún ẹ.
Shake it, baby. Oh, boo. Shake it, asshole. Shake it. Numbskull. Shake it, baby. Monster. Shake it. Idiot. Thank you. Okay. Shake it, baby. Gẹ̀ẹ́sù Olúwa gbógun tàǹtí ń gbógun tì mí o ẹsẹ̀ kejì tó tún ló wà ńbẹ̀ ìjà fún àǹtí ń bá mi jà dàṣàwọn àpáta mi mú o ká sì dìde fún ìrànlọ́wọ́ mi gbogbo ká ràn mí lọ́wọ́ kọjọ́ ọmọ tì mí kọjọ́ ọmọ mi àsùnmọ́ padà wálé mi kó máa tọ́jú mi yẹ́rì bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ìbẹ̀yìn yóò sọ̀rọ̀ gàdá ní pè yín ọ̀mọ̀ yìí o wọ́n ní ìta àwí fọgbọ́lọgbọ́gbọ́ ìta àwí ọgbẹ́lọgbàgbà alágbà kálọgbàgbà tẹ́ gbogbo ìtẹ́mi bá wí lónìí káyọ̀ rẹ̀ mọ́ o ọmọ mi àsùnmọ́ padà wálé kọ́ wá sọmọ fún mi kọ́ ọmọ ṣàfún mi látòní lọ ó ti rí bẹ́ẹ̀ kọ́ṣẹ́ ń tì lákọ̀ iṣẹ́ tó àṣẹ́gun ẹ kú léwà ẹ̀yìn aya mi mo bọ́ lọ wáyé rẹ lù ń bẹ̀. màmá ṣé kò tó bẹ́ẹ̀ ni ìkíní ìkejì ìkẹta. ṣebí kẹ́ ẹ̀ pé mẹ́jọ. màmá ṣó lè tó báyìí ni. lákòókò gbígbàdá àyàn ọjọ́ kan ọjà ẹ̀. ojú ò ní tì ọ́ ṣé ìdààmú yìí ò ti pọ̀ jù wò èyí tí wọ́n rí kì í ṣe wọ́n nìkan lọ rí ìdààmú ẹ̀ ti kèmí náà o. àtẹ̀yìn náà. láti ìgbà tá à ń sọ ìyọmọ mi ò wálé kò fún mi lóúnjẹ wọn ò fojú mi rí báyìí. màmá n tí mo rí ẹ rí n tí mo mọ̀ ẹ sì mọ̀ àjìmẹ́rù ti bà mí jẹ́. ṣé ká tó jí láàárọ̀ báyìí lọ́wọ́ ọ̀dájí tí ó ti gbé pákó bọ̀ lẹ́nu ni ká wí ni pákó tí èsè pákó kéke pákó tó kọjá sẹ̀ríà ń rún pákó yìí títí tọ́ba tó ti ń dọwọ́ ìyálẹ̀ta yóò tún mú pákó yìí yóò tún gbé pàdé mi ń tún rún bàbá tún dọwọ́ alẹ́ bákan náà pákó tí mo jẹ títí tára mi ọ̀wá àgbàmọ́ tí mo lè fàdìmẹ́rù lẹ̀ ẹ wo ìyá ọkọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin lẹ́ẹ̀sì bímọkùnrin mi ìdèbí kólúwa rẹ̀ ó fi dì í àbí ṣó dáa kírù mi ọmọ ilé ọmọkùnrin ọlọ́mọkùnrin mú lójú pópó káàkiri ìyá ẹ wo ẹgbà mi. ìpanumọ́ wà yìí bí n ṣe ń ṣe ọ́ ní í ṣe gbogbo ìyàwó ilé wọn bẹ́ẹ̀ ló ṣe mí gan mọ́ tì mí jáde. ọ̀sẹ̀ yìí náà. kí ni. màmá ẹ dúró ó ṣe yín bẹ́ẹ̀. kí ni. tí ọmọ mi fúkẹ́. láàárọ̀ tí n bá jí bẹ́ẹ̀ ní èní sinmi bí a ṣe bí kí ni ọ̀sẹ̀ máa gbé fúkẹ́ rè. kí ni ìhùn dáa. nígbà tí ọ̀wà jẹ́ ní sinmi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo bá rè é ra rọ́ọ̀bù mo họ́ lé báyìí ọ̀tàn wẹ̀sì ni ó wà lẹ́yìn ọmọ sún mi gbìngbìn ọ̀tàn nù. tèmi ti kọjá rọ́ọ̀bù. rè é ra rọ́ọ̀bù. àní tèmi ti kọjá rọ́ọ̀bù. ó kọjá rọ́ọ̀bù àbò ní kí tí a ń tà ní ìsìn ọ̀lẹ̀.
ṣé lóòótọ́. kò sí wàhálà tí a ní ọ̀tẹ̀lé mi. yóò dáa fún yín ṣùgbọ́n rọ́ọ̀bù ò lè ràn tèmi o. yóò lọ. mo ṣì wà nígboro méjì wọlé ṣe ti gbọ́ o ohun tó ń jáde lẹ́nu bàbá yẹn. bàbá accept. bóòlì. yes ọwọ́ rẹ̀ ò gbóni. kí ló dé. ó rò ọ́ ni. ó ti pọ̀ jù náà. tàwa boys dancing nù tá a dà mọ́. wọn kì í gba tútù yẹn bàbá. ìwọ kan sọ bí ọwọ́ ayé yìí ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ kú ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ àwa sì wà ń bẹ̀ gan. kò sáà rí mi mo ń sáré lọ fún disappointment kan ni. ok mo ti gbọ́ mẹ́nu rí bàbá. ọmọ my baby all my love all my sweet rat. àǹtí tẹjọ wà nílé. tájọ wà nù léhùn ó disappoint mi ó ń finger brain mi irú ọmọ òun ọmọ fẹ́ lórí ibà. ọlọ́run abá yanjú ẹ̀. yeah ó lost his mind mi he's lost his my brains. it's all right. nǹkan tí mo fẹ́ rí yín fún òjò náà mo fẹ́ sọ fún yín pé mo máa kó nílé yìí ní wíkẹ́ndì. kí ló dé. kò sí nǹkan kan. wọ́n bọ̀ ọjà ni. no not at all. ẹnìkan bínú sí ọ ni. rárá. ẹ mú sí nǹkan kan tó ń bí ọnú ó sì mọ̀ pé title friend lẹ́ mi pẹ̀lú rẹ̀. rárá bàbá. bàbá mo kàn fẹ́ move ahead ni ṣe mọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ sọ pé ibi tí èèyàn bá ti ṣe ewé èèyàn gbọ́dọ̀ ṣe àgbà ń bẹ̀. àwọn àgbà wòlé tí wọn ò ṣe dáadáa síbi tí wọn wà ní tí wọn bá ṣe dáadáa síbi tí wọn wà o lè darúgbó o lè fọpárìn nínú ilé mi ṣé bẹ́ẹ̀ mi mo nílé mi ò sì ní ọ lára darúgbó síbi kọ̀ wá ń bí èmi mo nílé. aláwọn tó jẹ́ pé tẹ́nàtì náà ń jó lórí àwọn tẹ́nàtì nílé kò sí nǹkan kan tó bá wà lọ́dọ̀ mi mi ò fi ní ọ lára mo lè fowó lélẹ̀ fọ́kọ́ mọ́ sanwó mọ́. ẹ má bínú ẹ jẹ́ kí n tẹ̀síwájú. I want to go and become a responsible man, settle down, get married and bear kids. You get what I'm saying? Amen. And me too. ṣé ọ̀rẹ́ mi gan mo ṣe wà ẹ̀ mo fẹ́ ṣe baggage pẹ̀lú ọmọ òun àmúlórí burú lọmọ náà bí ẹ̀ ń pọ́ fẹ́ dáwọ́ mi sígbó mi ò sì fẹ́ kọ́ dàgbó bó ṣe wà owó tí mo ti ná lórí rẹ̀ pẹ̀lú development tí mo ń ṣe tí mo bá mú owó